the first king in the pamphlets. Lẹ́yìn ayé búburú yìí, ayé ẹkún òun òṣì yìí, ibi rere kan wà lọ́run àyípadà sí níbẹ̀. Ọkàn mi fẹ́ láti yọ ìwọ ìlú Ọlọ́run mi. Mo mọ̀ pé nígbà tí mo bá rí ọ, n ó pọ̀ lọ́wọ́ àníyàn ayé, n ó sọ ẹrù wúwo kálẹ̀, n ó sinmi títí láé.